A kú dédé àsìkò yìí, yóò dára fún wa ò lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa, ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí tí ṣe ọjọ́ àbámẹ́ta tó kẹ́yìn sí ọ̀sẹ̀, ọjọ́ 19 oṣù kẹrin ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn, síwájú kó tó di pé ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ igbákejì fún olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023, Yusuf Dahati Baba Ahmed Ouma ló ti sọ fún ààrẹ Bọ́lá Tinubu wípé tí Tinubu bá ní ọgbọ́n òye bákan náà tó bá sì jẹ́ wípé lótìtọ́ àti lódodo olóṣèlú tí òye yé ni ó lóun yóò gbà á lámọ̀ràn láti má lè díje dupò ààrẹ lẹ́ẹ̀kan sí lọ́dún 2027 látàrí wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ohun tí wọn yóò ṣe ti wà lọ́kàn wọn. Ó ní bí Tinubu bá gbìyànjú láti díje dupò ààrẹ lọ́dún 2027 ó ló ṣeé ṣe kó pàdánù eléyìí tí ó sì jẹ́ ìtìjú ńlá fún gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ eléyìí tí wọ́n fi ìbò yàn kúrò lórí ipò látàrí àìṣedédé rẹ̀. Yusuf Dahati Baba Ahmed èyí tó sọ̀rọ̀ náà líléeṣẹ́ amóhùnmáwòrán kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ṣe lálàyé wípé Tinubu oníkálukú ló mọ ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà láti ìgbà tó ti débẹ̀ síwájú kó tó di ipò dórí ipò. Òun ló jẹ́ afọbajẹ èyí tó fi ààrẹ àná Muhammadu Buhari tó fi sí ipò. Ó ní síwájú ìgbà yìí lọ́dún 2011 ó ló ti gbìyànjú láti mú Atiku Abubakar bákan náà Nuhu Ribadu láti fi wọ́n ṣe ààrẹ orílẹ̀-èdè yìí, ṣùgbọ́n tí ìbò tó gbé wọn dànù lọ́dún náà lọ́hùn-ún kó tó di pé lọ́dún 2015 ó mú ààrẹ eléyìí tó jẹ́ ààrẹ àná Muhammadu Buhari ó fawọ́ rẹ̀ lékè tó ṣe àtìlẹ́yìn fún èyí téyìn ń ráyè títí di ọdún 2023 tó fi kúrò níbẹ̀ yìí. Ó ní nípa ìdí èyí àwọn ọmọ Nàìjíríà mọ̀ wípé àlùmọ̀kọ́rọ́ ilẹ̀gbẹ́ òṣèlú APC àti Tinubu èyí ni wọ́n lò tí wọ́n fi kéde rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2023. Ó lámọ̀ irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yóò ní ṣẹlẹ̀ mọ́ tí ó bá fi di ọdún 2027. Ó wá ní bí Tinubu bá gbọ́n tó sì jẹ́ olóye èyí tó jáfáfá tó sì mọ ohun tó ń lọ, ó ní òun yóò gbà á lámọ̀ràn láti so ewé agbéjẹ́mọ́wọ́ o kó má díje dupò ààrẹ lọ́dún 2027. Bí bẹ́ẹ̀ kọ́ ìtìjú ni yóò bá bọ̀ nídìí rẹ̀ tí ó bá fi di ọdún 2027. Dahati Baba Ahmed òun ló sọ ọ̀rọ̀ ọ̀hún. Ọba orí adé kan nílé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, òun ọba Adémọ́lá Adéyẹyè eléyìí tó jẹ́ ti Lọ́wá Àdìmúlà Ouma ló ti sọ̀rọ̀ jáde báyìí wípé a gbọ́dọ̀ fi kú wòrun o. Ó ní tẹnitẹni tàkísà tààtàn ẹlẹ́ni rírùn báyìí ló làmúyà rẹ̀. Ó lóun yóò rọ gbogbo àwọn ènìyàn pàápàá jù àwọn ọmọlẹ̀ Yorùbá tó ń bẹ lápá gúúsù ìwọ̀ oòrùn àti ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ àti lẹ́yìn odi ilẹ̀ yìí wípé tí wọ́n bá fi nǹkan wéra wọn kí wọ́n yé máa fi ọba orí adé kankan wé ọba tí í ṣe Ọ̀ọ̀ni tilé Ifẹ̀, ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, nítorí wípé igi mú jìnnà sórí o. Ó ní bí wọ́n bá ń fi ọba orí adé kan wé Ọ̀ọ̀ni ilé Ifẹ̀ bí ìgbà tó jẹ́ pé wọ́n fojú ọlá Ọ̀ọ̀ni ilé Ifẹ̀ wọ́n fi ń gbolẹ̀ ni. Ó ní gbogbo ènìyàn ló mọ̀ wípé Ọ̀ọ̀ni ilé Ifẹ̀ ipò yìí ipò ńlá ni. Òun náà sì ni ọba èyí tó jẹ́ olórí gbogbo àwọn ọba ní ilẹ̀ Yorùbá káfàtà. Ó ní yàtọ̀ sí èyàn, ó ní Ọ̀ọ̀ni ilé Ifẹ̀ ipò yìí ipò ńlá ni èyí tó jẹ́ wípé aláṣẹ ìkejì òrìṣà òun gan ni ikú bàbá yèyé tí wọ́n bá máa pè ní ikú bàbá yèyé o, nítorí wípé ipò tí Ọ̀ọ̀ni wà ipò èyí tó ju gbogbo ọba orí adé lọ ni. Nípa ìdí èyí ọba Adémọ́lá ó wá rọ gbogbo àwọn tí wọ́n ń bẹ ní ilẹ̀ Yorùbá èyí tó jẹ́ pé wọ́n máa fi adé míì tàbí ọba ìmíràn nílẹ̀ Yorùbá fi wé Ọ̀ọ̀ni ilé Ifẹ̀ wípé irúfẹ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ àrífín ńlá
àti ìtìjú òun ló jẹ́ fún wọn o. Ó ní òun yóò rọ gbogbo àwọn ọmọ Odùduwà pátá láti máa bọ̀wọ̀ fún ipò Ọọ̀ni Ilé Ifẹ̀, kán sì máa bọ̀wọ̀ fún orí adé Ọọ̀ni Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí ọba àkọ́kọ́ ní ilẹ̀ Yorùbá, gẹ́gẹ́ bí ọba tó ju gbogbo àwọn ọba kábíyèsí tó jẹ́ orí adé yòókù lọ ní ilẹ̀ Yorùbá. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu ọba Adémọ́lá jáde o níbi ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ 70 ọdún èyí tó pé lórí ilẹ̀ alààyè. Ilé ẹjọ́ tó ń rí sí ìwà ọ̀daràn àti fífi ọwọ́ àbùkù kan àwọn obìnrin láwùjọ èyí tó kalẹ̀ sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó, òun mà ni wọ́n ti ní kí wọ́n lọ fi bàbá kan pamọ́ o sínú ọgbà àtúnṣe náà títí di ìgbà tí wọ́n máa tún ẹjọ́ rẹ̀ gbọ́ látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ó fún ọmọ tí ìyàwó rẹ̀ gbé wá láti wá fẹ́, ó fún ọmọdébìnrin ọ̀hún ọmọ léjeléje náà ó fún lóyún o, tó sì jẹ́ wípé ìgbà ìkejì rèé tí ó fún ọmọ ọ̀hún lóyún tí wọ́n yọ oyún náà kó tó di wípé àkàrà ó padà tú sí epo. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ọ̀gbẹ́ni ọ̀hún èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adéwùnmí Àjàyí, òun mà nílé ẹjọ́ kan lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tí a wà nù rẹ̀ nílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ló ti dá ẹjọ́ rẹ̀ wípé ọmọ léjeléje obìnrin tí í ṣe ọmọ ìyàwó rẹ̀ tán gbé wálé láti wá fẹ́, òun mà ló ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀, tó sì jẹ́ wípé kì í ṣe àkọ́kọ́, ẹ̀kejì tàbí ìgbà kẹta tí ó ti máa ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọdébìnrin léjeléje yìí rèé, síwájú kó tó di wípé ọmọ náà ó lóyún o, èyí tó jẹ́ wípé iléèwé tí ọmọ òun lọ ńláṣírí ti tú sọ́wọ́ àwọn olùkọ́ ọmọ náà. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ìyàwó rẹ̀ tó jẹ́ ìyá ọmọdébìnrin yìí, arábìnrin Ìdòwú, wọ́n ní òun àti tí í ṣe ọkọ rẹ̀, òun ni wọ́n ti jọ pawọ́pọ̀ láti yọ oyún fún ọmọ yìí síwájú kó tó di wípé egungun ẹja yìí ó padà há wọn lọ́fun o. Adájọ́ ilé ẹjọ́ ọ̀hún eléyìí tó korò ojú sí ìwà búburú èyí tí ọ̀gbẹ́ni Adéwùnmí wò, eyín adájọ́ Ṣọládòyè, èyí tó sọ wípé irúfẹ́ àwọn nǹkan wọ̀nyí kò yẹ kó máa ṣẹlẹ̀ láwùjọ àwọn èèyàn èyí tó jẹ́ gbajúmọ̀ àti àwọn olórí pípé. Ó ní tá a bá rí ẹni tó ń hùwà bí ẹranko, ìtọ́ ẹranko ní àtọ̀ onítọ̀hún. Nípa ìdí èyí, Ṣọládòyè ní kí wọ́n lọ fi ọ̀gbẹ́ni ọ̀hún pamọ́ o títí di ọjọ́ 28 oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí, ní ìgbà tí wọ́n máa tún ẹjọ́ rẹ̀ gbọ́. Ọwọ́ iléeṣẹ́ Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti tẹ arákùnrin kan eléyìí tó jẹ́ adigunjalè, èyí tó jẹ́ pé ó ti fìgbà kan sá kúrò ní àhámọ́ àwọn ọlọ́pàá kó tó di wípé àṣírí rẹ̀ ó tún padà tú nínú oṣù èyí tá a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti sọ di mímọ̀, ọ̀gbẹ́ni Isaac Ọmọyẹlé ṣe lálàyé wípé nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí, ní ọjọ́ 17 oṣù kẹrin ọdún yìí, ní nǹkan bí aago 12 òru ó kọjá o, ní àwọn ènìyàn kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pé àwọn Àmọ̀tẹ́kùn nítorí lemọ́lemọ́, èyí tó jẹ́ wípé àwọn àjọ ọ̀hún wọ́n gbéra láti lọ sí ibẹ̀ wípé àwọn adigunjalè wọ́n ṣiṣẹ́ ọṣẹ́ lọ́wọ́ o ní agbègbè Ọ̀tá Ẹfun nílùú Òṣogbo tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tí wọn yóò débẹ̀, ọ̀gbẹ́ni Isaac Uba eléyìí tó jẹ́ ògbóǹtarìgì adigunjalè èyí tó ti sá kúrò ní ọgbà ọlọ́pàá tí wọ́n ti ń wà, ó pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n bá nídìí ìwà ìbàjẹ́ náà síwájú káwọn tó kù rẹ̀ tó na pápá bora, ṣùgbọ́n ọwọ́ pálábá rẹ̀ ségi sọ́wọ́ àwọn Àmọ̀tẹ́kùn. Nínú ìwádìí fi hàn wípé Uba ló ti fìgbà kan sá kúrò láhàámọ́ àwọn ọlọ́pàá èyí tó sá lọ, ṣùgbọ́n tó kọ̀ láti jáwọ́ níbi ìwà ìbàjẹ́ èyí tí ajá rẹ̀ tó padà sídìí èébì. Báyìí lọ́wọ́ àwọn Àmọ̀tẹ́kùn ló ti rọ́wọ́ tó tí ìwádìí sì ti ń lọ láti lè mú àwọn yòókù rẹ̀ síwájú kí wọ́n tó taari wọn lọ sí ilé ẹjọ́. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí.
oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pé wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn adẹ́rìn-pòṣónú lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó jẹ́ ògbóǹtarìgì Olúwaṣèyítán Alẹ́tilẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí Ṣèyílọ̀, òun mà ló ti sọ wípé bí ààrẹ Tinubu kò bá lè tó orílẹ̀‐èdè Nàìjíríà kó fi sí ipò eléyìí tí ó jẹ́ ìdùnnú fún àwọn ọmọ orílẹ̀‐èdè yìí, ó ní kò sì sí olóṣèlú kankan tàbí ààrẹ kan eléyìí tó tún lè rí iṣẹ́ òun ṣe mọ́ ò yàtọ̀ sí Tinubu. Ṣèyílọ̀ èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan tó fi léde sọ di mímọ̀ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lòun ti jẹ́ ọ̀kan nínú àwọn olólùfẹ́ àti alátìlẹyìn fún ààrẹ Bọ́lá Tinubu, pàápàá jù nínú ìpolongo ètò ìbò tó wáyé lọ́dún 2023 lòun ti ń ṣe ìpolongo fún ààrẹ Tinubu látàrí wípé òun mọ̀ wípé Tinubu ní ọgbọ́n òye láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé ebi àti ìyàn ó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra lásìkò tí a wà yìí, ó ní ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ náà òun sì ní ìgbàgbọ́ wípé Tinubu ní èèyàn kan ṣoṣo, ààrẹ kan ṣoṣo eléyìí tó lè tó orílẹ̀-èdè Nàìjíríà bá a ti ń fẹ́ àti bó ti wù wá o. Ó ní yàtọ̀ sí èyí kò sí ẹnikẹ́ni yòówù eléyìí tó lè tẹ́wọ́ gba awọ erin láti wọ̀ ọ́ tí ò bá kí ṣe ààrẹ Tinubu. Ṣèyílọ̀ sọ wípé látàrí àtìlẹyìn tóun ń ṣe fún Tinubu yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà òun ni wọ́n ti kẹ̀yìn sóhun tí wọ́n gbé iṣẹ́ fóun mọ́. Ó ní ṣùgbọ́n ẹ̀yìn òun kò dí oore Ọlọ́run lọ́wọ́, ohun tóun ó jẹ tóun ó mu ni Olúwa Adẹ́dàá ló ṣe fún òun o. Lákòótán nínú ọ̀rọ̀ Ṣèyílọ̀, ó ní ká gbárùkù ti ètò ìṣèjọba Tinubu, òun ní ìgbàgbọ́ wípé dídùn lọ́sàn yóò so fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tùrùn míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà yìí pé wàhálà ìdààmú kò ní jẹ́ tiwa o. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.